sọ ìdí pàtàkì eléyìí tó ṣe dá ọ̀gbẹ́ni Mohammed Sanusi tó ṣe dá dúró gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ ní ìgbà tó wà ń bẹ̀ lọ́dún náà lọ́hùn-ún tí Jonathan sì jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún náà. Jonathan tó sọ wípé ọ̀rọ̀ owó kan eléyìí tó dépò ráwò ní ìgbà tí Sanusi wà ń bẹ̀ gẹ́gẹ́ bí gómìnà CBN lọ́dún náà lọ́hùn-ún tó sì jẹ́ wípé gbogbo akitiyan láti mọ bí owó náà ṣe pòórà òun ló ń já sí pàbó ni Jonathan ṣe ni òun ṣe dá Mohammed Sanusi dúró. Sanusi ọ̀hún tó ti di emir tìlú Kano báyìí òun ni Jonathan ṣe lálàyé wípé owó náà tún lọ sí bíi $49.8 billion eléyìí tó jẹ́ wípé gbogbo akitiyan láti mọ ọ̀nà tí owó ọ̀hún tó gbà kúrò nínú ilé ìfowópamọ́ CBN òun ló ń já sí pàbó. Jonathan wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àti ẹ̀sùn ló so mọ́ owó náà lọ́dún náà lọ́hùn-ún